ọ̀sán já ọ̀run dọ̀pá ìràwọ̀ ńlá kan tún ti já nínú òṣèré orí ìtàgé ilé wa. Gbogbo yín náà lẹ mọ bàbá Kọ́lá Oyèwọ̀, èèyàn nínú Ṣàwòrò Idẹ. Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yóò yìí yóò máa máa lẹ́yìn lẹ́yìn Àjàntí. Àjàntí. Bàbá ti jáde láyé. Wàhálà àtọ́ba yìí náà ni. Bẹ́ẹ̀ bá ń wọ́ ọmọkùnrin ẹ ní láti máa kì mí mọ́lẹ̀ gidigidi ẹ sì mọ gbó mi jìgìjì. Irú ikú wo ló pa bàbá Kọ́lá Oyèwọ̀? Bàbá yìí ti ń ṣàìsàn ọjọ́ ti pẹ́. Irú ikú wo gangan ló pa á? Ń tú àṣírí gbogbo ẹ̀ fún yín, ń play fídíò bíi 3 àbí 4 fún yín tẹ́yìn náà mọ̀ yìí pé bàbá yìí ti ń bo nǹkan mọ́ra ọjọ́ ti pẹ́. Wọ́n bá mú kóró ẹ̀pọ̀n lu méjèèjì, wọ́n bá yọ kó. Ẹ tí ì gbọ́ nǹkan kan, ẹ ṣáà farabalẹ̀. Ó máa ṣe ilẹ̀ oúnjẹ nìyàn. Kó tó di pé ń wá ṣàlàyé irú àìsàn ńlá wo ló ṣe bàbá yìí tí bàbá yìí ò fi lè bóbìnrin lájọṣepọ̀ mọ́ láti 2019. Wọn ò lè tọ̀ báwa yòókù ṣe ń tọ̀ mọ́ látọdún 2019. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n tí Kúnlé Afọ́ọ̀dù eléyìí tó fi síkànnì ayélujára pé bàbá ti jáde láyé lálẹ́ òní. Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n tó sọ síkànnì ayélujára kí n tó wá play fídíò lẹ́kùnrẹ́rẹ́ fún yín irú àìsàn ńlá tó ṣe bàbá yìí. Ẹ̀yin abiyamọ ayé, ẹ bá ń sàmì àdúrà nílé. Àìsàn tó mẹ́mìí wa lọ kò ní ṣe wá, kò ní ṣọmọ wa, kò ní ṣẹ́bí wa, kò ní sára wa. Ẹ jẹ́ orí tí Kúnlé Afọ́ọ̀dù tó sọ síkànnì ayélujára nígbà tó kéde pé bàbá ti jáde láyé. Ẹ jẹ́ àjọ wò. Kúnlé Afọ́ọ̀dù kọ síkànnì ayélujára ó ní tonight lálẹ́ yìí we lost a true legend. Àmọ́ ti pàdánù kan lára àwọn ògbóǹtarìgì òṣèré. Kọ́lá Oyèwọ̀ has taken his final bow. Ó ní bàbá Kọ́lá Oyèwọ̀ wọ́n ti mí àmì kanlẹ̀ tí wọn ò sì lè mímí mọ́. Ó lágbára. His remarkable talent, ó ní ẹ̀bùn tọ́lọ́run fún wọn. Timeless performance, gbogbo àwọn ìgbà tí wọ́n ti fi ṣe orí ìtàgé tó jẹ́ pé a sì gbádùn wọn. And immense contribution to the Nigerian theatre and film industry will never be forgotten. Ó ní gbogbo takuntakun wọn eléyìí tí wọ́n fi sin iṣẹ́ tíátà lórílẹ̀‐èdè Nàìjíríà ó láwọn ò lè gbàgbé rẹ̀. His legacy will continue to inspire generations to come. Ó ní gbogbo iṣẹ́ tí wọ́n ti sílẹ̀ làwọn tí ń bọ̀ làwọn náà tó máa rí tí wọ́n sì máa fi ṣàríkọ́ṣe. Ó wá ní rest well, ó wá ní ẹ̀sùn rẹ̀ sà, ó tún fi sàásì your work lives on. Ìgbà tó fi síkànnì ayélujára bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn kọ́líìgì rẹ̀ ni wọ́n bọ́ síkànnì ayélujára nínú comment section táwọn náà sọ tó dùn wọ́n. Mo ń bọ̀ ibì kan là ń lọ, mo sọ mo ní pé a fẹ́ wúrú àìsàn tó mẹ́mìí bàbá yìí gan lọ tó ṣe sábàbí ikú wọn. Ẹ mọ̀ pé ọ̀tọ̀ làìsàn torí pé àti 2019 ni bàbá yìí ti ń manage àìsàn náà. Wọn ò lè bóbìnrin sùn mọ́, wọn ò sì lè tọ̀ dáadáa mọ́. Ṣùgbọ́n àìsàn wo gangan ni? Ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́n táwọn ènìyàn bíi tiwọn tí wọ́n fi sọ̀rọ̀ síkànnì ayélujára tí wọ́n fi bá àwọn ẹbí olóògbé kẹ́dùn. Mo ń bọ̀ ẹ má lọ ibì kankan o, ní play àwọn fídíò kan fún yín. Ẹ̀rù ayé ó bẹ̀ yín náà. Ìgbà tí òṣèré orí ìtàgé ilẹ̀ wa yìí Kúnlé Afọ́ọ̀dù tó fi síkànnì ayélujára, ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ọ̀gọ̀rọ̀ àwọn òṣèré ní wọ́n bọ́ sí abala àríwísí bí Aisha Lawal, ó ṣe Allahu Akbar, Jamiu Afeez, gbogbo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn ni wọ́n sọ ẹ̀dùn ọkàn wọn. Ẹlòmíì lo emoji pé break heart pé eléyìí lágbára. Ẹlòmíì lo emoji ẹkún, oríṣiríṣi emoji pé ẹ̀yin náà mọ bàbá Kọ́lá Oyèwọ̀ Ṣàwòrò Idẹ. Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn Àjàntí ele. Wọ́n sọ fara ìlú Àjàntí ele pé tí wọ́n làwọn ó ṣe. Wọ́n bá bẹ̀yìn gbàgbé. Irú àìsàn wo ló wá pa bàbá Kọ́lá Oyèwọ̀? Ẹ jẹ́ n play fídíò kan fún yín. Ẹ̀rù ayé ó bà yín. Mo ń bọ̀ wá ṣàlàyé àwọn kankan lẹ́yìn fídíò. Ẹ má yí lọ. Ẹ subscribe sórí YouTube channel wa kẹ́ share fídíò kó kára lé, kó kára oko. Bàbá ti lọ.
tí ń ṣe mí tí màá find it difficult láti tọ̀ nǹkan kan tàbí kí n tó délé kinní kí n ti máa tọ̀ sálà. Mo dẹ̀ lọ hospital, wọ́n fún mi ní kinní, nígbà tó yá wọ́n ṣe test fún mi, wọ́n tọwọ́ bọ ògùnsù mi, wọ́n ní wọ́n ti ní ó ti fẹ́ block mi pé enlarge prostate, pé prostate mi ló ti large, ó wá ń di ojú tọ̀ nǹkan. ẹ̀yin náà ti gbọ́ fọ́nrán yìí, ẹ mọ irú àìsàn tó ṣe bàbá yìí. Ṣé ẹ rí prostate bàbá Kọ́lá Oyèwọ̀? Wọ́n ní ó ti tóbi débi pé ó ti dílé tó, ká tẹ̀ mọ̀ sí pé ó ti fẹ́ dílé tó, ẹ̀yin ò látọdún 2019 ni o. Ni wọ́n wá ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan fún wọn. Wọ́n wá fún wọn láwọn option tí kinní yẹn ò fi ní pa wọ́n nígbà náà, ẹ̀yin lọ́dún 2019. Torí wọ́n ní pé àìsàn yìí léwu débi pé ọmọ ń fa ẹ̀jẹ̀ èèyàn tó rí pé títí tẹ́jẹ̀ ó fi gbẹ ni. Kódà wọ́n lẹ́jẹ̀ fi fẹ́ gbẹ lára àwọn ńgbà náà tí ì bá sọpẹ́lọpẹ́ owó àtọpẹ́lọpẹ́ àwọn ọmọ wọn tó dúró tì wọ́n. Wọ́n wá ní ọ̀nà táwọn fi lè gbà tí wọ́n fi lè tún lò díẹ̀ sí láyé ni pé àfi káwọn ó ṣiṣẹ́ abẹ fún wọn. Iṣẹ́ abẹ tí wọ́n wá ṣe fún wọn náà ni pé wọ́n ní pé táwọn bá ti ṣiṣẹ́ abẹ náà tán, kórópọ̀n wọn méjèèjì àwọn ò ní láti yọ débi pé wọn ò ní lè ṣe bí ọmọkùnrin mọ́, èyàn wọn ò ní lè bóbìnrin sùn mọ́ títí tí wọ́n fi jáde láyé. Bàbá yìí ní eléyìí kọ́kọ́ da omi tútù sáwọn lọ́kàn pé ṣùgbọ́n àwọn tí wọ́n á rò pé torí gbogbo ìgbà náà bàbá ti ń lọ bí 70 something, torí pé bàbá yìí kú at the age of 80. Ní inú oṣù April, èyàn bí oṣù kẹta sí ìsìn ni bàbá yìí pé 80. Kódà ìgbà náà kó lè afford, ó lọ gbó bí owó tabua, èyàn owó bí ẹgbẹ̀lẹ́gbẹ̀ ló lọ gbé fún wọn. Èyàn táwọn olólùfẹ́ bàbá tí wọ́n fi rán Kúnlé afford sí wọn. Bàbá wa wò pé kò kú sí nǹkan kan mọ́, ìbímọ mọ́, kò sì sí kí ni mo fẹ́ máa ṣe mọ́, bí bàbá ṣe ní wọ́n ṣe nù. Ní wọ́n fi wá sọ operation yìí fún bàbá ńgbà náà. Láti ìgbà náà bàbá ò lè tọ̀ dáadáa. Kíní rọ́bà ni wọ́n ń tọ̀ sí, tó bá ti kún wọ́n lọ dànù. Ó lágbára o. Wọ́n tún wá yọ kórópọ̀n wọn méjèèjì débi pé láti 2019 tá à ń sọ yìí, bàbá ò lè ṣe bí ọmọkùnrin títí tó wá fi di 2026, tí túmọ̀ sí pé bí ọdún bí 7 ni bàbá tún lò lẹ́yìn ìgbà náà tí wọ́n fi manage àìsàn bẹ́ẹ̀ kó tó di pé ọlọ́jọ́ wá dé. Ẹ̀yin abiyamọ ayé, ẹ jẹ́ á ṣàdúrà dáadáa o. Ọmọ wa, ẹbí wa, gbogbo àwọn alásùnmọ́ wa, àìsàn tí ó gbẹ̀mí wọn kò mà ní ṣe wọ́n. Ẹ bá wa share fídíò yìí kó kára lé, kó kára oko. Yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé.